Ògo fọ́lọ́run mi, ayé mi ò rí ọ bí ọ̀tá ti fẹ́ kó rí. Ògo fọ́lọ́run mi o, ayé mi ò rí ọ bí ọ̀tá ti fẹ́ kó rí. Ẹ̀mí inú àwọn wòlíì máa gbé nǹkan tó pẹ́ yìí ní Ọlọ́run. Ìmọ́lẹ̀ tí ń tàn tí òkùnkùn ayé ò lè borí rẹ̀. Ẹ rí àwọn wòlíì agbára Ísírẹ́lì. Ọ̀kan lánàá lónìí tí ayé ànípẹ̀kun. Èmi ni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọba tó dojú ọba aláṣejù tó kìbọ̀ tú inú òkun. Ẹni tí ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. A yìn ọ́ torí pé ẹ dá wa sí. A tún lọ sí òpin ọdún, tàbí ká sọ pé a wà ní òpin ọdún 2023. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà láàyè, àwa la ó rí ẹ̀yìn rẹ̀. 2023 kò ní rẹ̀yìn wa. Dandan ni 2023 tán, àwa ò ní tán sínú ọdún yìí. Bẹ́ẹ̀ ni yóò rẹ̀ ọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí gbogbo àwọn tó ń tẹ̀lé wa àtàwọn tó ń bá wa share prógámù yìí. Lórúkọ Jésù, owó lẹ fi ń ra dátà, iná ò ní tán lọ́wọ́ yín. Bó ti wù kó lé lórílẹ̀-èdè yìí tó kò ní lè mọ́ yín. Yín tẹ̀sí ń fi ọwọ́ yín share rẹ̀. Mo gbàdúrà ní fi ọwọ́ náà gbé òkú ọmọ sí. Ẹ̀yin tẹ́ ó dẹ̀ share rẹ̀ náà, ẹ̀yin náà ò ní fọwọ́ gbókú ọmọ sí. Ṣùgbọ́n ẹ máa bá wa share rẹ̀. God bless you. Mo fẹ́ ká sáré lọ sí ibi tí a bá dé níjó ní. A rí pé bá ṣe bẹ̀rẹ̀ ohun kankan. Ohun tí à ń bá lọ náà ni tá bá wo tọ́píìkì tó wà lókè yẹn. Òun ló sọ fún wa pé àdúrà tó lágbára. Ibi tá a bá dé níjó ní, òun náà ni wípé àwọn ìdí fún àdúrà. Ohun tí Bíbélì sọ nípa àdúrà tó lágbára. Ohun tí Bíbélì sọ nípa àdúrà. Ohun tí Bíbélì sọ fún wa wípé ìdí tó yẹ ká fi gbàdúrà rèé. So gbogbo ẹ̀ ni mo fẹ́ ká yànnàná rẹ̀. God bless you. Gẹ́gẹ́ bí ìṣe wa, gbogbo ẹ̀yin tẹ́ ní oore ọ̀fẹ́ láti tún wo ètò yìí. Mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ọdún tó wà nínú rẹ̀ yìí, èmi ò mọ̀ ohun tó ti lélẹ̀ tọ́wọ́ ẹ̀ ò tó. Kọ́dún yìí tó parí, ohun rere tó lé tọ́wọ́ ẹ̀ ò tó, Ọlọ́run kò fi lé ọ lọ́wọ́. Bọ́ àdúrà rẹ̀ kejì rèé, kì í ṣe nípa ipá tàbí nípa agbára. Yín tẹ́ rí àmì ṣe lábẹ́ bó ti wù kó rí. Wò, àìsàn tó ń ṣe wọ́n lórílẹ̀-èdè ibi tó ń gbé yẹn. Kọlùkọlù tó ń kọlù wọ́n nínú orílẹ̀-èdè tó ń gbé yẹn. Àjàkálẹ̀ àrùn tó ń ṣowó wọn níbẹ̀. Lórúkọ Jésù kò ní wọlé tọ̀ ọ́. Mo ní kò ní kàn ọ́. Aburú inú ayé, aburú orílẹ̀-èdè ibi tó wà, lórúkọ Jésù kò ní kàn ọ́. Ayé ò ní gbóná mọ́ ọ. Ọlọ́run yóò fi ìgbà àkókò yóò fi rọ̀ ọ́ lọ́rùn. Bíbélì sọ wípé ẹ fi àdúrà ra ìgbà padà. Ó ní torí búburú ni ọ̀wọ́n ọjọ́. Ibi tó wà nínú ọjọ́ kọ̀ọ̀kan, Ọlọ́run yóò yí padà, yóò sọ di ire fún ọ. Bíbélì sọ fún wa, ó ní ẹ pàṣẹ fún igi búburú. A kọ́ wípé èso rẹ̀ ó sì di rere. Mo sọ tẹ́lẹ̀ bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè. Ibi tó wà nínú ọjọ́ kọ̀ọ̀kan lákòókò ibi tó ń gbé. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́, ó yá kó yí ìdànù. Ẹ ó dá bùkún fún o. Ọ̀nà yóò là fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àti ṣeré ò ní ní yín lára. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù fire. So ẹ jẹ́ ká tẹ̀síwájú. Yóò dára fún wa. Pàápàá. Number 2, ó ní àdúrà ní ọ̀nà pàtàkì. A tún fún un pé ní àkókò àti ìṣáájú Ọlọ́run pa láṣẹ fún àwọn onígbàgbọ́ láti máa gbàdúrà. Àṣẹ láti gba àdúrà wà lẹ́nu onísáàmù, lẹ́nu àwọn àpọ́stélì, lẹ́nu àwọn wòlíì, lẹ́nu àwọn àpọ́stélì àti Jésù fúnra rẹ̀. Ọlọ́run fẹ́ ìpéjọpọ̀ wa. A ń fi ìdí ìbágbépọ̀ wa pẹ̀lú rẹ̀ múlẹ̀ nípa àdúrà. Okay.
a máa ń fi ìdí ìbágbépọ̀ wa pẹ̀lú Ọlọ́run múlẹ̀ nípasẹ̀ àdúrà wa. Hallelujah. Tó báyìí ibi táwa lọ náà ni ó ní àdúrà ní ọ̀nà láti gba ìbùkún àti agbára Ọlọ́run àti ìmúṣẹ àwọn ìlérí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ inú Bíbélì fi ìlànà yìí hàn. Jésù fún àpẹẹrẹ ṣe ìlérí wípé àwọn tí ó ń tọ òun lẹ́yìn yóò gba ẹ̀mí mímọ́ tí wọ́n bá tẹ̀síwájú ní bíbélì. Jésù sọ fún wọn wípé àwọn tí ó ń tẹ̀lé lẹ́yìn wọn ò ní ẹ̀mí mímọ́ o, tá má ṣe tẹ̀síwájú tán ṣe kíni, tán béèrè nígbà gbogbo. Ní wíwá kiri àti ní kan ilẹ̀kùn, bàbá wọn tí ń bẹ ní ọ̀run, Jésù darí ojú wọn sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa lénìí à ń darí ojú àwọn èèyàn sí ọ̀dọ̀ ara wa. Jésù darí ojú àwọn ọmọ ẹ̀yìn sí ọ̀dọ̀ ẹni tó dá ayé àti ọ̀run. Yóò dára fún wa. Ẹ jẹ́ ká wo ìwé Luke 11 verse 5 to 13. Luke 11 verse 5 to 13. Ó sì wí fún wọn pé, ta nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan tí yóò sì tọ́ lọ láàrin ọ̀gànjọ́, tí yóò sì wí fún pé, ọ̀rẹ́, wín mi ní ìṣù àkàrà 3, nítorí ọ̀rẹ́ mi kan ti àjò bọ̀ sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tí èmi ò gbé kalẹ̀ níwájú rẹ̀. Tí òun ó sì gbé inú ilé dáhùn wí fún pé, má yọ mí lẹ́nu, àti ṣí ilẹ̀kùn náà, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹní pẹ̀lú mi, èmi kò lè dìde fi fún ọ. Mo wí fún yín, bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un, nítorí ṣe ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀ yóò dìde, yóò sì fún un pọ̀ tó bí ó ti ń fẹ́. Èmi wí fún yín, ẹ béèrè, a ó sì fi fún yín. Ẹ wá kiri, ẹ̀yin ó sì rí. Ẹ kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó béèrè, ó rí gbà, ẹni tí ó sì ń wá kiri, ó ń rí, ẹni tí ó kànkùn, ìyẹn ó sì ṣí sílẹ̀ fún. Ta ni ń ṣe bàbá nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún ní òkúta, tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún ní ejò dípò ẹja, tàbí bí ó sì béèrè ẹyin tí ó jẹ́ fún ní àkekèé? Ǹjẹ́ bí ẹ̀yin tí ṣe ènìyàn búburú bá mọ bí a ti ń fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó béèrè lọ́dọ̀ rẹ̀. Gbogbo tá a bá béèrè, ká rí pé à ń béèrè ní gbogbo ìgbà, pé nípa ìdákẹ́ ọ̀rẹ́ ó dìde, yóò lọ́dọ̀ rẹ̀ lóhùn láti yanjú ìṣòro rẹ̀. Nípa ìdákẹ́ rẹ̀ náà, nípa ìwí ìyanu rẹ̀, ṣó mọ̀ pé Jésù yóò dìde, yóò sì yanjú ìṣòro tìyẹn náà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní ìdí èyí, lẹ́yìn ìgòkèrè ọ̀run Jésù, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀síwájú láti fi ara wọn fún àdúrà ní ìyàrá òkè. Nígbà tí Jésù gòkèrè ọ̀run, àwọn ọmọ ẹ̀yìn wa kọ̀ntínú pé ohun tó sọ fún wa ni pé ká lọ máa fi ara wa fún àdúrà, ká lọ máa gbàdúrà. Ẹ jẹ́ ká wò Acts of Apostles orí 1 ẹsẹ̀ 14, ìwé ìṣe àwọn apostolic orí 1 ẹsẹ̀ 14. Gbogbo àwọn wọ̀nyí fi ọkàn kan dúró sí àdúrà àti sí ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti Màríà ìyá Jésù àti àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú. Wọ́n dúró nínú àdúrà àti ẹ̀bẹ̀, wọ́n lọ jókòó sí àlókè, wọ́n gbàdúrà pẹ̀lú agbára
béèrè fún ẹ̀mí mímọ́. So wọ́n nílò agbára. Acts of Apostles 1:14. Nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí, bí wọ́n ti ń wò ó, a gbé sókè, àwọsánmọ̀ sì gbà kúrò ní ojú wọn. Ẹ̀rí báyìí, orí bí wọ́n ṣe ń wò ó, a gbé sókè, àwọsánmọ̀ gbà kúrò ní ojú wọn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Títí tí a tú ẹ̀mí mímọ́ jáde ní ọjọ́ Pentecost. Ẹ̀rí báyìí, gbogbo wọn lọ ń gbàdúrà títí tá fi tú ẹ̀mí mímọ́ jáde ní ọjọ́ Pentecost. A bá wo ìṣe àwọn apostolic orí 2 ẹsẹ̀ 1 sí 4. Onígbà tí ọjọ́ Pentecost sì dé, gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Lójijì ìró sì ti ọ̀run wá, gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn. Ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Àwọn Júù olùfọkànsìn, ìkẹrin ní verse 4. Ẹ̀rí, gbogbo wọn bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀. Wọ́n fún wọn ní ẹ̀mí mímọ́. Mo ti sọ fún wa pé ẹ̀bùn yàtọ̀ sí ojúlówó ẹ̀mí mímọ́. Ìfèdèfọ̀ jẹyọ nígbà tí ẹ̀mí mímọ́ wọlé. That means ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni ìfèdèfọ̀ jẹ́. Tó bá yá mọ̀ sọ́n parẹ̀. God bless you. Ẹ má wò pé ẹni bá ti fèdèfọ̀ ló lẹ́mí mímọ́. No. Ẹ̀bùn ni èso lásán ló jẹ́ fún ẹ̀mí mímọ́. Ó dára fún wa. Àkókò tí àwọn àpọ́sítélì péjọpọ̀, lẹ́yìn tí a mú wọn tí a sì tú wọn sílẹ̀ láti ọwọ́ àwọn aláṣẹ Júù, wọ́n gbàdúrà kíkankíkan wípé kí ẹ̀mí mímọ́ fún wọn ní ìgboyà àti ipá nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ rẹ̀. Ṣẹ̀rí báyìí, ẹ̀wọ̀n táwọn yẹn béèrè fún. Wọ́n béèrè pé kẹ́mi mímọ́ fún àwọn ní ìgboyà. So that means ìgboyà akẹ́ nínú Kristi nìkan ló lè ṣàṣeyọrí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So a nílò àdúrà. Nípa wo la ṣe fẹ́? Wọ́n ní wọ́n gbàdúrà kíkan kẹ́mi mímọ́ fún wọn ní ìgboyà, káwọn náà lè di akẹ́ nínú Kristi. Jẹ́ ká máa ń tà ń gbàdúrà lé. Jẹ́ ká máa tẹ̀síwájú, ká máa béèrè lọ́wọ́ Ọlọ́run ní gbogbo, ká máa kànlẹ̀kùn. Ọlọ́run yóò sì ṣílẹ̀kùn fún wa. Nígbà tí wọ́n gba àdúrà tán, ibi tí wọ́n péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣẹ̀rí báyìí, ìgboyà tán béèrè fún wa jẹyọ nígbà tí ẹ̀mí yẹn bà lé wọn. Nígbà tán ní ẹ̀mí ìgboyà, gbogbo wọn bẹ̀rẹ̀ sí fi ìgboyà láì bẹ̀rù wọ́n sọ̀rọ̀ Ọlọ́run. Acts of Apostles 4 verse 31. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n fi ìgboyà, Bíbélì sọ pé wọ́n fi ń sọ ọ̀rọ̀ Ọlọ́run. Yóò dára fún wa. So tá bá ní ẹ̀mí mímọ́, àwa náà ó lè ní ìgboyà láti dàbí akin nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nípa jíjèrè ọkàn gan pẹ̀lú. Àwọn tó ń jèrè ọkàn ò jèrè ọkàn fún ara wọn. Kódà àwọn jèrè ọkàn fún ìjọ wọn. Àwọn olùjèrè ọkàn jèrè ọkàn fún Kristi Jésù olùgbàlà àti olùràpadà wa. Àpọ́sù Pọ́ọ̀lù béèrè lemọ́lemọ́ fún àdúrà fún ara rẹ̀. Ṣẹ̀rí báyìí, ní gbogbo ìgbà Pọ́ọ̀lù àpọ́sù gbàdúrà lemọ́lemọ́. Ó béèrè gan pé káwọn èèyàn tó máa gbàdúrà fún òun. Ó mọ̀ wípé iṣẹ́ òun kò ní yọrí sí rere àyàfi bí àwọn Kìrìsìtẹ́nì bá ń gbàdúrà fún òun. Ṣẹ̀rí báyìí, pé àwọn ọmọlẹ́yìn Kristi tí ìbáṣepọ̀ bá ń gbàdúrà fún iṣẹ́ àwọn olùrà yọrí sí rere. Ó tí Pọ́ọ̀lù mọ̀ nìyẹn.
ó béèrè lọ́wọ́ pé ká gbàdúrà o. Ẹ jẹ́ ká fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo ìwé Rome 15 verse 30 to 32. Romans 15 verse 30 to 32. Verse 30 to 32. Mo sì bẹ̀ yín ará, nítorí Olúwa wa Jésù Kristi, àti nítorí ìfẹ́ ẹ̀mí, kí ẹ̀yin kí ó bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi, kí a lè gbà mí lọ́wọ́ àwọn alágbára ní Jùdíà, àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní sí Jerúsálẹ́mù lè jẹ́ ti ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ènìyàn mímọ́, kí èmi kí ó lè fi ayọ̀ tọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run, àti kí èmi lè ní ìtura pọ̀ pẹ̀lú yín, pé kára lè tù ú náà, kó lè fi túra ìrìn àjò náà. Sórí pé bàbá ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àwa tẹ́ jẹ́ olórí nínú ìrìn àjò ìhìnrere, a nílò àdúrà kíkankíkan. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Paul Apostle ó béèrè fún àdúrà. Àwa náà ńkọ́? Àwa náà lè béèrè. Àwa náà ní láti béèrè. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká farabalẹ̀ wá, ká wo ohun tí Bíbélì wí nípa àdúrà. Àdúrà wa gbọ́dọ̀ lọ lásán. Ká wo ohun tí Bíbélì wí nípa àdúrà. A ò ní kégbe lásán. A gbọ́dọ̀ mọ ohun tó yẹ ká gbàdúrà lé lórí, àti wípé kí ni èyí tó jẹ́ ìtẹ́wọ́gbà. 2 Corinthians 1 verse 11. 2 Corinthians 1 verse 11. Ìwé Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ ìkọkànlá. Ẹ̀yin pẹ̀lú fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa. Yes. Ó ní pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa. Ṣẹ̀rí báyìí pé ẹ̀yin kan ti fi àdúrà ràn wá lọ́wọ́. Ṣẹ̀rí pé ó ṣe kókó kí ọmọ Ọlọ́run kó recognize àdúrà. A ní àdúrà wo wọ́n ti gbàgbàgbà àwọn oore sí. Àdúrà ló wá fẹnu yẹpẹrẹ wí. Àdúrà mà ní. Agbára ń bẹ nínú rẹ̀. Ó ń ṣiṣẹ́ agbára lásìkò tẹ́nìyàn ò lérò. Kàn gbẹ́kẹ̀lé kó sinmi lé àdúrà rẹ, máa gbà á. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́. Jẹ́ kí n sọ kíníkan fún ọ. Àdúrà lè tún ayé rẹ tò. Èyí tó tàrò pé ó ti dàrú yẹn, ẹlòmíràn wọ́n ti lé kúrò níbi ibùjókòó rẹ̀. Ó yẹ kó fi àdúrà rà padà. Bí a ò tiẹ̀ lè gbé lọ ibùjókòó ẹ mọ́, kó rí ibùjókòó ayọ̀ míì, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ yóò wá dákẹ́, yóò máa ronú. Kàkà bẹ́ẹ̀ á gba kádàrá yà. Ọlọ́run ò sì kọrú rẹ̀ fún ọ. Má jẹ́ kí n tàn ọ́. Ohun tó ṣẹlẹ̀ sí ọ yẹn, gbàdúrà ni o. Ó lè jẹ́ pé òun ló máa jẹ́ ìkóríta ìgbédìde ayé rẹ̀. Òun ló máa jẹ́ jọ́sàn láti mú kí ògo rẹ̀ tàn. Ṣùgbọ́n kìkì àwọn tó máa ń mọ irú nǹkan yìí ni àwọn tó gbàdúrà. Àwọn tó ọ̀rọ̀ yìí máa ń ṣẹ́ mọ́ lára àwọn tó gbàdúrà. Àwọn tó fi àdúrà ra ìgbà wọn padà. Àwọn tí ò wàdúrà ní ohun yẹpẹrẹ. Ọkọ ló fẹ́ lòmíì lẹ̀, a ló ti tán fún un. Kò tán fún ọ. Ìwọ gbàdúrà báyẹn lórí wípé ibi tí Ọlọ́run mú ọ lọ gangan àìsè wàá gbé ọ lọ bẹ̀. Ẹni tó fi ọ́ lẹ̀ ń dò ní òwà fi kábàámọ̀ bọ̀rùn. Bẹ́ẹ̀ náà lórí fọkùnrin. A ló ti tán o. Ó ti tán fún un. Òun bẹ́ẹ̀ yẹn alágbádá kò dáhùn. Má jẹ́ kí n tàn ọ́. Ò kì í sòpin rẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo fẹ́ fi yé wa wípé àdúrà tó ń gbà yẹn ò tí ì tó, tó ń múra sí. Tó bá ti tó ni ó ti retí, kò tí ì tó kù díẹ̀. Múra sí. God bless you. Ẹ jẹ́ ká wo Ephesians 6 verse 18 to 21.
Ephesians 6. Sorry, wọ́n gbé kinní kan wá ní mò ń kà o. Ephesians 6 verse 18 to 21. Ìwé Éfésù orí